ọdún tuntun tó bá wà láyé ká dúpẹ́ ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa. Ká dúpẹ́ ọdún tuntun tó bá wà láyé ká dúpẹ́ ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa. Sọmọrí majority ẹ kú ewu ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa. Sọmọrí majority ẹ kú ewu ọdún tuntun. Kí ni ilé wa náà? Àgbo. Ṣé mo pariwo àbí pariwo? Pariwo ni kò ní mo sọ fún pé ká má lọ jágbègbè ní àwọn akẹ́kọ̀ọ́ ká lọ jágbègbè. Ẹni tí ò mọ̀ ọ́n sọ torí pa fẹ́ paléyà. Ló ṣe àwọn kọ́kọ́ kàtà tó ti ẹ̀kọ́ mi sọ èmi ò ti ẹni bẹ́ẹ̀ ṣe mọ́. Ọmọ ọ̀kọ́ta ṣe àkàrà o. Kí ló bá ṣe? A gbéra báyìí nísìn. Mo mọ àwọn tá a máa lọ bá á dẹ̀ lọ dágbé bàbá yẹn padà fún un. Wọ́n á dẹ̀ tún ẹ̀pù wa lórí ẹ̀. Ọlọ́pọ̀lọ́ ni àwọn olóyún ní ẹ̀pù yẹn mi, wọ́n lè ẹ̀pù jọ. Wọ́n máa ẹ̀pù wa. Wọ́n máa ẹ̀pù. Èyí ṣàsìkò yìí wọ́n máa ẹ̀pù gbogbo wọn lọ nírọ̀lọ́wọ́. Ọjà kò ti gbọ́. Ẹ ta padà ní. Yóò dé tẹ́ ta padà. Àwọn kọ́ la tún tẹ́lẹ̀. Èyí tọ́. Àwọn kọ́. Oye ìṣìkú. O tún tù mí, yìí bàtẹ́ ti tù. Àwọn kọ́. Àgbò tó jẹ́ pé bájú lọ báyìí àpàdé ẹ̀ ní ọ̀nà ọjà gbọ́ra. Àwọn ọmọ ẹlẹ́yìn wọn kọ́ bẹ lọ́wọ́ báyìí àwọn òfin à. Àgbo bàbá yìí ni o, kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ àgbo ọ̀gá ta dámà ni o. Bàyẹ̀ mu lé nìyí. Èmi tí ẹjú fún bàbá ń lé lọ. Àpò ẹyin ọ̀yà tàpọ̀ ọ̀yà. Ẹ̀rí òun fẹsẹ̀ kọ́ bàtà ń lé. Ojoojúmọ́ la ti bá yín rin. Yóò tẹ̀yìn fa yìí. Ẹyin èbó mú tàkà. Kìí ṣe lépo wọ́n ń gbàgbọ́ mbẹ̀ náà. Kìí ṣe lépo mú-kàdámù láti rí. Ilé ìfọ̀ abẹ́ta ìbẹ̀kọ́ yẹ jí. Ẹ̀tẹ̀ o. Bàtà tiẹ̀ bọ̀ wọ́n ní ká fún yín wéyìí. Wọ́n ní ká fún yín kẹ́ ta ni. Wéjì. Wọ́n ní ká bá a kà. Wọ́n ní ká gbà. Ẹ yẹ̀ wò. Àfi àtìtò yìí bẹ̀ ọ́. Bàbá Ayábò wípé. A fi àsìkò yìí bẹ̀ ọ́, bàbá alágbò wípé. Ẹ pa ẹ tàkúnyá yìí ẹ tàkúnyá yìí. Kí n ta. Ẹ tàkúnyá yìí. Màá ta o. Ẹ tà. A fi àsìkò yìí bẹ̀ ọ́, bàbá alágbò wípé gbogbo àwọn tí a dárúkọ nínú ìwé yìí a máa fún ẹ ní àgbò kọ̀ọ̀kan àtọwọ́ ata tó máa fi sè é. Shehu Bilala, Ibà Gani Adams, Àléfà Idris, bàbá Mọ̀súrù Ọlọ́ta Ọ̀gìjẹmọ̀, Alhaji Gani Mausad, Gòdògòdò, ìyá Zainab ẹ̀gbọ́n àkàrà, Rashida Fọwọ́lá, Látúnjí Fọwọ́lá, Ìdẹ̀rọ̀lúwa supamákẹ́ẹ̀tì, Kọ́dìrì ọkọ̀ yìí onímọ̀ọ́mọ́yìn, bàbá Láti, ìsàlẹ̀ Òlàdó ọkọ̀ ya tẹ̀mí olóògùn, Àlómà ọ̀gá, Alájà, ìyàwó aláwùsá tó ń tàgbàdo, Alájà Ajíbọ́lú owó tútù, Mùtá Oríjà, Fẹ́gò, Wàlíù bàbá àbèjì, Mèyọ́ promotion Jagbora, Núrínì Yémú, Jagosan, Ọmọyẹ, Orí ẹyẹ, Aláwọ̀dé block industry, Alájì Àró, Mafia, Lẹ́gẹ̀ẹ́sì Àrólé Valérie, Ojú, ọmọ mọ́mì, Lékè, Ààrẹ Ọ̀jẹ̀, Sunday Sọniyàn, Bàbá Sofia Olówó, Abidin Nokia, Àbísì Lótò, ọmọ eléré ẹbí lókè odò. Wọ́n wá ní pé gbogbo wa pátápátá a máa fẹ́ lágbo kọ̀ọ̀kan àti atatọ́ máa fi sè é. Ó pa àwọn tẹ̀ta, wọ́n jẹ́ tàti tẹ́mù. Mo mọ̀ pé gbogbo wọn èèyàn tata ni wọ́n. Àmọ́ tí wọ́n bá fún mi, àbò yìí yóò yẹ yín àtọ̀tún yìí tọ́tún tí pọ̀ yìí. Àgbóyè ọlọ́gbọ́dún ìdọ̀rí Àbò yìí yóò yẹ yín àtọ̀tún yìí tọ́tún tí pọ̀ yìí. Ẹni bọ́tọ̀ bẹ́ẹ̀ jẹ́ kó yé wa ẹjọ́. ẹ̀yin lè yí bú yìí. Ẹ máa yọ tẹ́tà tí ní òògùn mi. Wọ́n á fún Tí yín. wọ́n bá fún mi, àbò yìí yóò yẹ yín pa. Ẹ máa yọ. Ẹ̀yin olórí ibú, orí ti tàwú. Ẹ̀yin tẹ̀dí tọ́ bí ẹ̀ ń tó àpòpọ̀ tí n bá ti yín. Á ta o, á ta títí. Á tọ́ mú nǹkan yẹn. Má pín orí ẹjọ́. Mo máa yọ lu, máa yọjọ́ máa yẹ tẹ̀. Máa yọjọ́ títí. Ẹ rò pé mi mẹ́jọ́ lù. Ẹ̀yin ẹ̀ wò, á ta títí. Mo rí ti yín. Tẹ̀tí pọ́. Torí tọdún bá ti dé o, tọdún bá ti dé tọmọdé tàgbà wá máa ní kí n ṣáàtì ẹ̀rọ aṣọ́dún. Ayẹyẹ àjọ̀dún lọ́dọọdún yẹn máa ló ń jọdún. Ẹni ọdún bá dùn fún kó dúpẹ́ tí ẹ̀ fọlọ́hún. Tẹ́ni kò dùn tó kó dúpẹ́ ẹ̀mí. Bẹ̀mí bá ṣì wà mọ́ ló ń fẹ́ lè ṣe bẹ́ẹ̀.